Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá níbi tẹ́ ti láǹfààní láti máa wo ìkànnì ayélujára Feli-feli TV eléyìí tó jẹ́ ipò ohun tó dùn tó dára máa ń wá sí ojú amóhùnmáwòrán yín. Fúnmi Adénúgà lórúkọ mi, mo kí wa káàbọ̀ sórí ìròyìn eré ìdárayá níbi tẹ́ ti máa láǹfààní láti máa gbọ́ àwọn ìròyìn eré ìdárayá lẹ́lẹ́kàkà pẹ̀lú èdè abínibí ti Yorùbá pọ́nbélé tí ó sì máa ṣe ìdùnnú òun ayọ̀ fún yín. Fúnmi Adénúgà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí tó wáyé díẹ̀díẹ̀ lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí o. Ní báyìí ẹ jẹ́ kí n já yín tán o. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà ṣe dáadáa lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nínú ìdíje English Premier League èyí líìgì àgbábuta torílẹ̀-èdè England. Ṣùgbọ́n ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà ni wọ́n ti sọ di mímọ̀ o. Wọ́n ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí òfẹ́ ni yóò gbódómìn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ wà nínú ìdíje ọ̀hún náà ni wọ́n ní àfojúsùn láti ṣe dáadáa kí àwọn náà kí wọ́n sì gba ife ẹ̀yẹ ti EPL. Ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti àwọn tí wọ́n ń darí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn ni wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n ti ní àfojúsùn láti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n yanrantí tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ láti darapọ̀ mọ́ wọn ní ìgbà tí wọ́n bá rà wọ́n tán o. Wọ́n ní nínú eyín ilẹ̀kùn ti líìgì ilẹ̀kùn tí ọjà pàṣípààrọ̀ èyí tí wọ́n yóò ṣí tí yóò bá fi di oṣù kínní ọdún tó ń bọ̀ January window open. Wọ́n ní àwọn ti ní àfojúsùn lára àwọn agbábọ́ọ̀lù kan èyí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Wolves tó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Portugal èyí tó ń gbá ọwọ́ iwájú o láti gbé agbábọ́ọ̀lù eyín Pedro Neto tí í ṣe ọmọ ọdún 23 láti gbé kó máa darapọ̀ mọ́ wọn tí ó bá fi dínú ọjà pàṣípààrọ̀ nínú oṣù kìíní ọdún tó ń bọ̀. Bákan náà ni wọ́n ti ń wò wípé ó ṣeé ṣe ò kí wọ́n tún nawọ́ sí ọ̀kan nínú àwọn ọmọ agbábọ́ọ̀lù èyí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Manchester City tí í ṣe ọmọ ọdún 27 tó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè England tí ń di gbọ̀ngbọ̀n pápá tó ń dìímú òyìn Calvin Phillips. Àwọn náà wọ́n ní ikọ̀ Arsenal wọ́n ní àwọn ti ní àfojúsùn lára àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí. Wọ́n ní nínú ọjà pàṣípààrọ̀ èyí tó ń bọ̀ yìí bí iná wọn bá wọ̀ lọ́wọ́ kan làwọn náwó káwọn agbábọ́ọ̀lù ọ̀hún kí wọ́n tún máa bọ̀ láti wá máa ṣe bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ láti wá máa ṣe fún ikọ̀ Arsenal kí ikọ̀ Arsenal kó lè rọ́ mú síwájú sí up Gunners. Ẹ̀yin tèmi ń gbòòrò ayé ẹ̀ máa dáhùn lọ. Ẹ jẹ́ kí n tún sáré lọ lábala tàwọn ọkùnrin kí n tó darí padà sí ikọ̀ tàwọn obìnrin. Ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń gbáwọ́ iwájú tó sì ń ṣe dáadáa gan-an eléyìí tó jẹ́ ipò tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Napoli Victor Osimhen òun náà tún ṣe dáadáa olópin ọ̀sẹ̀ tó kọjá yìí o ní ìgbà eléyìí tí wọ́n gbé ọmọ òun wọlé láti ṣe pàṣípààrọ̀ fún ìkan lára àwọn agbábọ́ọ̀lù èyí tá a mọ̀ sí substitution èyí tí wọ́n ṣe ní abala ìkejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli tí wọ́n gbá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Lecce. Ní báyìí níbi tí ikọ̀ Napoli tí wọ́n ti jáwé olúborí o tí wọ́n gbé ewúro ìyà tó ń ti ìbànújẹ́ pankẹ́rẹ́ tí wọ́n fi na ikọ̀ Lecce 4-0 ni wọ́n nà wọ́n dáadáa o. Victor Osimhen òun náà ju ẹyọ kan wọlé níbi tó ti mí àwọn tìtìtì nígbà tó mí àwọn tán lásìkò eléyìí tí wọ́n gbá bọ́ọ̀lù ọ̀hún tán o. Òun ló fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Ó ní bàbá torí iṣu jẹpo á torí epo jẹṣu ni o. Olóhùn ò ní wo àwọn wàhálà lásìkò èyí tí àwọn adarí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli tí wọ́n ń gbé síwájú òun lọ́wọ́ báyìí bí kò ṣe wípé ìfẹ́ tóun ní sí àwọn olólùfẹ́ òun tí wọ́n máa ń rọ́ tìkẹ́tìkẹ́ tìtì láti jáde láti wá wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin ikọ̀ eléyìí tí àwọn bá kojú lóòrèkóòrè lòun ní. Ó ní nípa ìdí èyí òun ṣetán o láti máa mú inú àwọn olólùfẹ́ òun lù jákèjádò àgbáláyé gẹ́gẹ́ bí Victor Osimhen èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn tóun náà mi àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Ẹ jẹ́ kí n tún máa gbé bọ́dì mi ní pápá àpá láì lára mọ́lẹ̀ kí n máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Àwọn tí Man U nìyẹn ní orílẹ̀-èdè England lọ́rùn ìyábala ti àwọn obìnrin bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì àgbábuta ti àwọn obìnrin eléyìí tó jẹ́ ipò náà ṣẹ̀ bẹ̀rẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí eyín Women Super League WSL níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United
tí àwọn náà tí wọ́n ti ṣe dáadáa o ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ tí àwọn Manchester United àwọn obìnrin lọ́hùn-ún Mark Skinner ti sọ̀rọ̀ jáde ó nínú òun dùn ayọ̀ òun kún o bí àwọn ikọ̀ Manchester United tó jẹ́ agbábọ́ọ̀lù obìnrin bí wọ́n ṣe ṣe dáadáa o tí wọ́n gbé wúrò ìbànújẹ́ sójú àwọn Aston Villa tí ikọ̀ àwọn obìnrin ti Aston Villa tí wọ́n sì fi àgbà wọ́n pé Manchester United àtọkùnrin àti obìnrin wọn ọkùnrin dáadáa ni wọn o bó tilẹ̀ jẹ́ pé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí àwọn ọkùnrin àwọn larí mọ́ ògiri ni ṣùgbọ́n àwọn obìnrin wọn o wọ́n ṣe dáadáa àwọn obìnrin òun ló wọ̀yà fún ọkùnrin ti líìgì àgbàbùta èyí tó jẹ́ ti àwọn obìnrin ní orílẹ̀-èdè England lọ́hùn-ún Manchester United wọ́n ṣe dáadáa gan-an ni nígbà tí wọ́n fi ìbànújẹ́ ewúro wọ́n fi ru ẹ̀fọ́ fún àwọn ikọ̀ obìnrin ti Aston Villa ẹ jẹ́ kí n tún gbé bọ́dì kí n máa tẹ̀síwájú lápá abẹ yẹn. Bákan náà nínú ikọ̀ tí àwọn obìnrin náà mo ṣe wà tí àwọn Liverpool never walk alone up Liverpool ẹ̀yìn tèmi ní ìgboro ayé àwọn obìnrin wọ́n máa ń ṣe dáadáa gan ni lẹ́nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí àwọn ti Liverpool gangan nìyẹn o tí ẹ bá gbọ́ never walk alone nínú àwọn ikọ̀ ti obìnrin ti Liverpool àwọn náà ṣe dáadáa gan o ní ìgbà tí wọ́n fi ìyà jẹ àwọn obìnrin tó jẹ́ ti Arsenal tí wọ́n nà wọ́n mọ́ Emirates lọ́wọ́n ó jìgbìjìgbìjìgbì ó máa dùn mí yeye ni o wọ́n ní arábìnrin yìí eyín Mary Taylor òun náà ló ṣe dáadáa nínú abala kejì ọ̀hún níbi tó ti fi àmì tó mi àwìn tìtì nínú FA Women's Super League eyín tí àwọn obìnrin náà sì ní FA Women's Super League Liverpool ṣe dáadáa gan ni o wọ́n fi ìyà jẹ Arsenal níbi tí wọ́n ti jẹ́wọ́ fún ẹ pé ní báyìí ẹ jẹ́ kí n sáré gùn wá díẹ̀ gbọ́ nínú àwọn èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe wáyé lópin ọ̀sẹ̀ àti àwọn orílẹ̀-èdè tó ti wáyé bí àsìkò ṣe gbà wá o lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí níbẹ̀ èèyàn nínú ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lórí ti líìgì àgbàbùta orílẹ̀-èdè England lọ́hùn-ún Aston Villa àwọn pẹ̀lú ó mà lágbára o àwọn Brighton wọ́n mà jìyà gan ni o àwọn Aston Villa àwọn ní mẹ́fà ní tiwọn ní ìgbà tí Brighton tí àwọn ní ẹyọ kan 6-1. Bournemouth àwọn náà jẹ̀yà mọ́lẹ̀ o lọ́wọ́ ikọ̀ Arsenal àti àwọn ọkùnrin gángan ikọ̀ Arsenal ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ búrẹ́dì ìbànújẹ́ tó ń ti ẹja dídì ìyà èyí ni wọ́n dín fún Bournemouth o 4-0 ni wọ́n nà wọ́n mọ́lẹ̀ o Everton náà jẹ ìyà aláìlópin lọ́wọ́ ikọ̀ Luton Town àwọn náà po tí Lipton ti ìbànújẹ́ o ní Luton Town ni wọ́n kò fún ikọ̀ Everton 2-1 ni wọ́n nà Everton mọ́lẹ̀ Manchester United àwọn náà gba gbogbo stadium mọ́jẹ́ o wọ́n nà wọ́n mọ́lẹ̀ Crystal Palace fàgbà wọn ó ní adé òun ló ní ọba náà ló sì ní adé o nínú ààfin tí ẹ lè wá bàbẹ̀ jẹ́ 1-0 báyìí ní Manchester United ni wọ́n jẹ lọ́wọ́ Crystal Palace ó ṣe mí láàánú àdùn mi gan ni bákan náà Tottenham náà àwọn fi àgbà wọn fi wọn Liverpool nígbà tí àwọn obìnrin Liverpool ṣe dáadáa ṣùgbọ́n àwọn ọkùnrin Liverpool wọn ṣe dáadáa ó ṣe mí láàánú fún yín o Tottenham àwọn ní 2 Liverpool wọn bà odò wọn jẹ́ o wọ́n da ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà ilé tó pa ẹja nínú odò Liverpool wọ́n ti bàjẹ́ 2-1 ní Tottenham ló fi nà Liverpool ní orílẹ̀-èdè England tọjọ́ sátidé èyí tó kọjá nìyẹn. Bákan náà ní àná tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí ẹ jẹ́ kí n sáré fún yín díẹ̀ lẹ́sà àbájáde bó ṣe wáyé o bákan náà ní orílẹ̀-èdè England lọ́hùn-ún àwọn Nottingham Forest àwọn pẹ̀lú Brentford wọ́n jọ wákò kò sẹ́ni tó bá gbà wọn ra wọn o igi ìyayọ̀ kankan ni wọ́n jọ ṣẹ́ léra lórí tí wọ́n sì ń gbé lọ lébẹ̀ ọ̀kan ni wọ́n jọ ní kò sẹ́ni tó bá gbà wọn ra wọn ní La Liga lọ́hùn àwọn torílẹ̀-èdè Spain ẹ jẹ́ kí n sáré gùn ní bọ́ndẹ̀ ń táṣẹ̀rẹ̀ America pẹ̀lú Granada wọ́n jọ wákò kò sẹ́ni tó bá gbà wọn ra wọn o 3-3 èyí ni wọ́n jọ pọnmi garawa léra wọn lórí o tí wọ́n rú lọ lé tìkẹ́tìkẹ́ 3-3 ni Deportivo Alaves àwọn pẹ̀lú Osasuna wọ́n jọ wákò Osasuna àwọn sì ìṣàsùn ìyà burúkú
tó ń ti ọbẹ̀ eléyìí amúnimálè rántí ilé òun ni wọ́n fi na Deportivo 2-0 ni o. Atletico Madrid àwọn ní 3 ní ìgbà tí Cadiz náà wá jẹ ìyà 3-2. Atletico ní 2 tiwọn, Cadiz àwọn ní Atletico Madrid ló ní 3 ẹ̀mọ́ bínú jàre. Atletico Madrid wọ́n ní 3, Cadiz wọ́n ní 2. Cadiz fẹ́ bribe ní èmi mi ò ní gba bribe lọ́wọ́ yá kí gbà lọ́dọ̀ tí a. Bákan náà nínú ìdíje ti Serie A lọ́hùn-ún Bologna ní 3, Empoli ní 0 kàtàíyà òkòkò 3-0 òun ni ìyà tí Empoli tí wọ́n jẹ lọ́wọ́ Bologna. Udinese pẹ̀lú Girona àwọn náà ní 2-2 kò fẹ́ ni kò sí ẹni tó fi àgbà mọ́ra wọn o. Atalanta ò rí atagidi tà fún Juventus o. Àwọn Juventus àwọn náà rí nǹkan gidi rà lọ́wọ́ Atalanta kò sẹ́ni tó fàgbà mọ́ra wọn o. Òdòdó báyìí ló rànjú kalẹ̀ èyí ni wọ́n jọ ṣí kìíní yẹn fúnra wọn lánàá lópin ọ̀sẹ̀ kò sẹ́ni tó fi àgbà mọ́ra wọn. Kò jẹ́ bó ti jẹ́ bó ṣe wà ní ẹ̀ bá ti máa bò ní gbọ́n lóòrèkóòrè rèé. Eyín àwọn ìdíje àti gbogbo àwọn eré ìdárayá pátápátá tó bá ṣe ń wá sí ọ̀dọ̀ tiwa bí àwa máa bò yín bọ̀ títí dìgbà míì jẹ́ tún máa bá ìpàdé nínú ìròyìn tá a pè ní eré ìdárayá láti iléeṣẹ́ ìròyìn Feli-feli TV. Fúnmi Adénúgà lórúkọ mi, èmi máa ń gbá bọ́ọ̀lù dáadáa yín tèmi ó dáa ká máa ṣeré ìdárayá ẹ máa gbá bọ́ọ̀lù sáwọn lóòrèkóòrè. Catch you. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.